Alamayo TV sọyàn dé bàbá sọ àlárìrí bàbá yìí. Alamayo TV yọ bí ọjọ́ ó lálẹ́ bí òṣùmàrè. Alamayo TV ìkànnì alárààgbà ìdá tí wọ́n ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ, oríkì orílẹ̀, ṣíṣe àpọ́nlé àwọn lọ́balọ́ba wa, ìtàn àtẹ̀rẹ́ oníṣe pẹ̀lú orin tó ní ìgbà tó bá gbà mú, gbogbo ẹ̀ lórí ìkànnì Alamayo TV lẹ́ ó ti máa wò ó yá ẹ máa bá wa ká lọ. Mo jáwé ìhámọ́ ti dárò àsùnkàn. Mo já dúndùn tá mo dárò àsùlẹ̀lẹ̀. Òdì ọ̀gẹ́ mo tún ti di ẹ̀yà fẹ́ràn sọ́ọ̀gì ẹ̀wòrán máa kọrin. Òdì ọ̀gẹ́ Alámọ̀yọ̀ ọ̀hún lèmi jẹ́ mo gbẹ́jọ́ dé. Iṣẹ́ mi lórí owó mi lè dé. Bíbí làbẹ́yìn mi tán bíbí làbí sọ̀sọ̀ mọ́ọ̀dì. Àbí mi má ròyé mi ní kèésù mi kéré mi bí n bá sí iṣẹ́ ẹjọ́. OSBC láwà ilé àwíyé lókè balẹ̀ lóde Òṣogbo níbi tá a ti ń wí títí ń yé tẹrú tọmọ. Ẹ̀yà wa nǹkan fi ìdílé ẹ dákun ẹ fi ìdílé nǹkan ká tún jọ jẹ mú kúndùn ètò lórí ètò yín ètò wa ètò Yorùbá ni mí torí Yorùbá ni mí Yorùbá ni ìran bàbá tèmi. Mo gbólédè mo mọ̀ dáńtọ́ mo gbólẹ́nu gẹ́gẹ́ bí èyí ajata. Òdì ọ̀gẹ́ Alámọ̀yọ̀ ọ̀hún lèmi jẹ́. Ẹ ti mọ̀ pé abala méjì lètò yìí pín sí. Abala àkọ́kọ́ láti sọ nípa oríkì orílẹ̀ àwọn bàbá wa. Abala kejì láti sọ nípa ta lèmi. Lábala oríkì orílẹ̀ àwọn bàbá wa lónìí níbo là ń rè? Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin ẹ kú àmójúbà ọmọ akọrin. Nítorí bàbá mi ni mo fi ètò yìí lónìí mo fi ń kí bàbá mi Amitolu Ṣítù ọkùnrin akọni. Mo fi ń kí wọn kú àyájọ́ ọjọ́ bí àwọn tó pé bá wọn láyé torí ọlọ́dún ní kadùn ẹ ti pé. Mo tún kí gbogbo ọmọ onígbàgbọ́ pátápátá àti gbogbo ọmọ Nàìjíríà káàkiri gbogbo àgbáyé tẹ́ ẹ ti ń gbọ́ mi gbàròyé mi wípé a kú ọdún ayọ̀ lámọ̀ ṣe bá a ti ń sọdún yìí àjọṣe tẹ̀mí ìtìrẹ gbogbo ní àtàkù bá alẹ́ ọ̀rọ̀ Ọ̀yọ́ ńlá ń rè o. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ọmọ Ajíṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ní ṣe bí ìbàbẹ nìkọ̀ọ̀kan Ọ̀yọ́ di méjì ọmọ Tẹ̀là ọmọ Kọ̀ǹbọ̀ bí Òwú ọ̀pádìjọ ọdẹ góńgó tìrìn tómitómi Òṣùpá lọ́gbọ̀rún mọ̀yọ́ ọba ló gbélé mọ̀ntara okòǹṣe àsínú lọ́tí àfẹnulóyin àsínú lágàdà ngídí àfilógbòrò ọmọ ọba ọ̀nà sókun ìsokùn táwọn ìlọsọdì Ọ̀yọ́ rohun ọ̀rọ̀ yọrẹ sọmọ ọba èbó tajà àmọ́ tó kọ ọ̀bùn tásọ tó ń tẹ ìdìdì àwọ̀ kátọ́rẹ́ èbó bí agúnwà odò wọn gógógó kátọ́ra bí agbólú ajé òdì bẹ́ẹ̀ ní ìjọ ni èmi ò rán ọba bí adìẹ mi ò ẹ̀rú bá mi lé yín bẹ́ẹ̀ lápàdé ẹ̀mí àlólódù bí ìyèrè. Mo mọ iye ọba tó jẹ lóde Ọ̀yọ́ lé Ọ̀rànmíyàn l'Aláàfin àkọ́kọ́ Dàdá Àjùwọ̀n Aláàfin ẹ̀kejì Ṣàngó Olúkòso Aláàfin ẹ̀kẹta ni Àgànjú ọba níṣe Kórì ọba níṣe Olúaṣọ ọba níṣe Òfìràn ọba níṣe Ọ̀rọ̀pọ̀tọ́ níyìn ọba níṣe Mọ́jọ́gbé Adégolú ọba níṣe Láwàní Agogo ọjà ọba níṣe Ládìgbòlù ọba níṣe olóde Ọ̀yọ́ lé Bello Gbádégẹṣin ọba níṣe tó fi wá lórí Láyíwọlá Àtàndá Aláàfin Ọ̀yọ́ di méjì ọmọ Tẹ̀là ọmọ ọba lọ́yọ́ lé ọmọ ọba lọ́yọ́ àga Ọ̀yọ́ yóò kan rí ńlá Aláàfin àkọ́kọ́ ọmọ múramúra tíragbẹrú lójó Adéyẹmí Àtàndá ń ọ̀rọ̀ yọrẹ sọmọ bọ Ọ̀yọ́ di méjì ọmọ Tẹ̀là.